ààrẹ tẹ́ bá ti gbọ́ ààrẹ kò yẹ kí parí ẹ̀ gan ẹ̀yin gan lè parí ẹ̀ Aare Shina Akanni ó pọ̀ ńbẹ̀ tó bá yẹ Fuji Scorpido ní alẹ́ mú wọlé ọ máa ń nígbà mí pé ọgọ́ ni ó pọ̀ ńbẹ̀ bàbá mi kò ní bàjẹ́ láéláé ṣé dáadáa la bá yín ẹ pẹ̀lẹ́ sà. arówóre yín apèdè tọgbọ́n tó yé ìmọ̀ ìjìnlẹ̀ l'Akanni fi ń kọrin ṣebí lówelówe nílùú Àgídìgbò ọlọ́gbọ́n mọ̀ àwọn ló máa jó mo ti wá pàtẹ ètè lágbóolé orin ọ̀jọ̀gbọ́n ẹ máa fọkàn máa bá wa lọ. ṣe dáadáa bàbá mi ẹ ṣeun sà ẹ tún bá mi kí wọn pé sàlámù alẹ́kùn pé ilé wa lórí ètò àgbààgbà lórí Nigbati lé ní. mo ń fi àsìkò yìí kí lórí ètò àgbààgbà lórí amóhùnmáwòrán Nigbati tí gbogbo ayé ń fẹ́ àti wá bẹ̀rẹ̀ nìyẹn o ẹ tẹ̀lé wa kájọ máa lọ. bàbá ní ṣókí ẹ bá mi sọ ń pa bàbá tó bí yín lọ́mọ àti ìyá yín ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gangan. ẹ tó tọ́ èmi dàgbà jẹ́ ìyáálé fún màmá tèmi Sabitiu Ayọ̀ká Ọlọ́run bá mi foríjì torí òun ni bàbá mi kọ́kọ́ fẹ́ bẹ̀ kò bímọ àmọ́ òun ló tọ́ èmi mi ò mọ màmá mi ìgbà tí mo dàgbà so wọ́n máa ń pe màmá yẹn ní Ìyá Shina Àgbà so alájà wa jẹ́ oníṣòwò káàkiri wọ́n máa ń lọ tó bá ti màmá yẹn ṣàlò àti iléèwé mi ò gbogbo ẹ̀ màmá yẹn ló jẹ́ tó tọ́ mi bó dẹ̀ ṣe tọ́ mi ló ṣe gba ọmọ mi náà nígbà tí mo kọ́kọ́ bí àkọ́bí mi Idris òun ló tọ́ ìyá Idris ò lè sọ pé nígbà tèmi pé kò lè sọ pé òun pọn Idris rí lẹ́yìn kó fún lọ́mú tó fi ń fún ọmọ mu kò mú ọ̀gá kó fi. kò dẹ̀ ń ṣe pé ìyá yín gangan ni wọ́n o. ìyáálé ìyá mi ló tọ́ èmi òun náà ló tọ́ ọmọ mi. so pé ìyẹn wà pé gbogbo ìyá ló máa ń fẹ́. a lè rírú yẹn mọ́ sí i o. tí mo fi sọ bẹ́ẹ̀ náà nìyẹn pé kò sí irú ayé yẹn mọ́. òye gbogbo yá pé gbọ́n náà lọ́ máa sọ pé fẹ́ pa ọmọ ìyàwó nǹkan kan mọ́ra wọn. kò sí irú yẹn mọ́ kò sí irú yẹn mọ́. ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọkùnrin kan bá fẹ́ ìyàwó mẹ́ta mẹ́rin tí ìyá yẹn tí ó bá gbé ọmọ ẹ̀ lẹ̀ tó bá lọ sọ́jà tí ibi tán ti mọ̀ pé obìnrin kì í yà lé ilé ọkọ ìyáálé ilé yẹn àbí lára àwọn ìyàwó yẹn ó lè fún ọmọ yẹn lọ́yàn. nígbà yẹn. ó even kó má somi inú ẹ̀ á sì fi dákẹ́ ẹkún fún a fún lọ́yàn ẹ ti mọ̀ pé kò sáàmúlù máa là pé bóyá àbí wọ́n yàn lé ń ta tí ìyá ẹ̀ bá dẹ̀ dé náà ìgbà tó ń sunkún èmi máa ti mú kàn fọyàn sí lẹ́nu kò sí nǹkan kan tí màmá ẹ̀ máa sọ nígbà ó ṣe ìyá mi. kò dẹ̀ ṣe é ṣe bẹ́ẹ̀ mọ́ ń sìn yín. èèyàn gbọ́dọ̀ dán wo ó jókòó lábẹ́rẹ́ nìyẹn. ẹ ṣeun kọ́ lọ bá wa fọ̀rọ̀ kẹ́wọ̀n. àmín ya Allah. sọ́wọ́n ojú wo yẹn wọn agọ́ràn kankan ti wà nígbà yẹn mọ́ra wọn. àwa la ní gbogbo yẹn ibi tá a ti ṣe kékeré nìyẹn tá a ti dàgbà ìgbà tí mo lọ school primary school ní Surulere Lagos Progressive School ní Umba Street ibẹ̀ ni mo ti ṣe primary mi secondary school mo wá lọ s'Abeokuta ní Ilishabi grammar school so láti lè further education mi gbà yẹn kò ságbára fún bàbá mọ́ mo wá ti fẹ́ máa jókòó lé bí ó ti ń pẹ́ jù wọn èmi ni mo pè wọ́n fúnra mi instead tí màá fi jókòó lé ká tuntun sọ pa tún ẹ kú jẹ́ tó bá máa fi tó nẹ́ẹ̀sì àti bá máa fi ṣe exam ẹ jẹ́ kí n máa kọ́ṣẹ́ kí n kàn máa jókòó wọ́n ní iṣẹ́ olóhùn mo ní mo like motor mechanic automobile engineer bàbá mi dẹ̀ like mi gan torí mi là kọ́ bí ẹ̀ àwa méjì náà ló bí èmi àti obìnrin kan Muibat bàbá mi ní kọ́ṣẹ́ mo ní mi kàn máa jókòó lé máa kàn sùn jẹun jí ọwọ́ tó bá dilẹ̀ lè ṣú lò kankan wọ́n nígbà tó bá ti jẹun tó wùn ẹ̀ bismillah wọ́n dẹ̀ gbà fún mi. ṣé Mushin lẹ́tí lọ kọ́ Mushin lẹ́tí kọ́ ń gbà yẹn. Olùgbàgede Mushin àtẹ́wọ́lára lọ́dọ̀ Alhaji Fatai Ọládúnjoyè ní Mushin gangan ní post office road lọ́dọ̀ ọ̀gá mi a máa ń pè wọ́n ní Alhaji Fatai Ọládúnjoyè aka Bàbá Àbèjì. bẹ̀rẹ̀ ti kọ́ ṣe ń gbà yẹn. bẹ́ẹ̀ ilé wọn wà ní Kumuyi street ní along post office road yẹn ibẹ̀ nílé wọn wà ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́ bẹ̀rẹ̀ wọn tínú mi dùn fún wọn láì kí n dáwọ́ lé nǹkan kó yọrí mo kọ́ṣẹ́ yẹn mo ṣe freedom bí ilẹ̀ ṣe kúrò ń bẹ̀ pam wọn lọ bá ilé iṣẹ́ ńlá kan ṣiṣẹ́ àwọn yẹn ní
àwọn máa mú mi lọ Germany àmọ́ gbogbo gbà yẹn tí mò ń kọ́ṣẹ́ yẹn kí n tó ṣe freedom àti kọrin díẹ̀díẹ̀ torí ìgbà míì mo lè máa túbò tí lọ báyìí kí n máa kọrin ọ̀gá kan pàápàá mo máa sọ fún bọ́dá mi olùmọ̀bò orin ló máa kọ lójoojúmọ́ kọ́ máa kó tú kọ́ tó máa kọ́. ẹ jẹ́ ń dá yín padà bàbá àwọn mọ́tò wo lẹ̀ ń ṣe ń gbà yẹn torí ìtàn náà là ń mú yìí. bẹ́ẹ̀ ni o kí lẹ̀ ń ṣe ń gbà yẹn. ọ̀gá mi expert lórí Pojo wọ́n expert lórí Pojo ló àwọn ọtún torí àwọn tó ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tó ti ṣe freedom náà wà lọ́dọ̀ wọn gbà yẹn àwọn yẹn ń ṣe bíi Japanese Toyota ṣe mọ̀ n tó jẹ́ ká tún mọ gbogbo ẹ ni pé tábà níṣẹ́ ńlẹ̀ a máa ń dúró tira wa a tún máa fojú sí ẹni tó ń ṣe Toyota tó ń ṣe Datsun ṣe mọ̀ bẹ́ẹ̀ bá ṣe mọ gbogbo ẹ̀ tá gbé sórí nìyẹn kì í ṣe pé bóyá àbí mọ́tò kan la mọ̀ kò sí mọ́tò náà. sọ àdé àyẹn pọ̀ káàkiri tẹ́ gbé kínní. so ọ̀gá wa all good fún kinní kan àwọn ọ̀gá mechanic mi tó máa ń ṣe Bedford tó ràn Bedford tó máa ń lòdù Abẹ́òkúta wọ́n wà lẹ́yìn àtẹ̀wọ́ lára bẹ́ẹ̀ máa kan jẹ́ bàbá Isa Ọlọ́run bá mi fọ̀run kẹ́ wọn wọ́n máa wá tọrọ wa lọ́dọ̀ ọ̀gá pé bóyá wọ́n gbaṣẹ́ àwọn Bedford làwọn ṣe wọ́n máa ní ọ̀gá ni ó yá Ṣínà ọ̀rẹ́ mi kan wà á máa ń pè ní Dànjé bàbá mẹ́ẹ̀d ọmọ Abẹ́òkúta lòun náà àwa pè ṣẹ́mọ̀ atóbi 35 lọ́dọ̀ ọ̀gá ọmọọṣẹ́ pọ̀ ọ̀gá ò mọ̀ wá tán bẹ̀rẹ̀ àwa ta jẹ́ 35 àwa ta jẹ́ ṣiṣẹ́ dáadáa lọ̀gá mọ̀ lọ́ba ẹ lọ pé Ṣínà wá fún mi. kò tí ì sí ìyàwó ń gbà yẹn náà wọn yóò rọ ọmọọṣẹ́ mọ́ ń sìn. kò sọ ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ mọ́ ń sìn. mo gbádùn tán yẹn mo kọ yà síbẹ̀ yẹn. ayé dùn gbà yẹn torí o lè kọ́ṣẹ́ tó bá kọ́ṣẹ́ wàá rówó ọ̀gá ní ká tẹ̀lé bàbá yẹn lọ ṣiṣẹ́ a tún fojú sí Bedford wọ́n yẹn kọ́ Bedford àná ọ̀rẹ́ mi tí mò ń sọ yẹn Abẹ́òkúta lòun ti wá dísù ló kọ́ lábẹ́òkúta ó wá kọ́ petrol lọ́dọ̀ wa yẹn Dànjé yẹn so ṣọ́ọ̀ṣì wà ó yìí wá o ó wà ní ṣé Sẹ̀lẹ̀ tọ́gà bá gbaṣẹ́ dísù wọ́n wá pe Dànjé yẹn pé kó lọ ṣe èmi àwa tẹ̀lé tó rọ̀rẹ́ mi ní àjọ ní box tank kó níṣẹ́ sí tooth box ni bí mi náà ṣe ń fojú sí dísù yẹn tí mo fi mọ́ nìyẹn so èmi ń kọ́ ní petrol òun kọ́ mi ní dísù so bá ṣe jọ wà ìgbà tá a tún ṣe freedom àtúnjọ ṣiṣẹ́ dáadáa tá a lọ gba workshop àtúnjọ ṣiṣẹ́. nígbà gba workshop sí ṣé ní Mushin náà. nígbà yẹn Maryland la gba workshop sí. sọ tẹ ṣé tẹ fi jẹun. iṣẹ́ Fuji yẹn ti wá torí ìgbà tá a ti ń kọ́ṣẹ́ yẹn náà ní sẹ́mọ̀ ìgbà tí màá fi bẹ̀rẹ̀ Fuji tí n bá ń lọ lé tí n bá close màá wá gba ojúwòye lọ gba gánran gba ls kẹ̀kẹ́ so a máa ń pèèyàn kan ní Àbú ọmọ Akínsọ̀yà ní Dàdàyà lóde ilé opposite Beshi Motors oró lé wọn dẹ̀ la máa gbà kò sí báyìí fẹ́ ṣe. máa kún bọ́ tó máa lùlù bẹ́ẹ̀ ìjọ kan mo wá dúró èmi náà wá dúró ṣáà wọ́n ti ń kọ́ pàtó tún di bí ìjọ kejì àbí ìjọ kẹta tí bá tún lọ ilé màá tún gbà bẹ́ẹ̀ ó wá ẹni tó wá ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn fẹ́ lọ tọ̀ mo wá ní kó gbé wá mo wá gbà lọ́wọ́ ẹ̀. ẹ ti ń lò tẹ́lẹ̀ ẹ ti ń ta tẹ́lẹ̀ ni. mo kàn ṣẹmọ ìgbà tá a máa ń jáde wéré ní mo ṣe a máa ń tẹ̀lé àwọn eléré barista káàkiri adé kiri gan àwọn apárọ́pà ń lọ́wọ́ àsì gbogbo àwọn bíi Mọ̀súrù Àkàndé Àrẹ̀mú kọmíṣánná tábà ti lè rí flag ṣẹmọ kan máa ń gbé flag pẹ̀lú kíní kí lórúkọ gas lab ṣe mọ̀ pé eléré àwọn tó ń kọ́ ni wéré máa ṣì wà lẹ́yìn bẹ̀tẹ̀ àwọn oní gas lab àti flag máa ti dé bí wọ́n ti wà. bí convoy tó ti wà wájú. wọ́n ti máa ó dà pé eléré kan ti ń bọ̀ àwa máa tẹ̀lé wọn tàbá tó pàdé ẹlòmíì àtúpadà lẹ́yìn àtúntẹ̀lé ẹlòmíì bẹ̀ tó bá ti díjọ́ ọdún Alhaji Barrister ni gbogbo àmà dúró dé toró gbọ́dọ̀ wà kí Gàlúbí ládùúgbò wa ó dẹ̀ máa délé Alhaji Cole Alhaji Bashiru wọ́n kí wọ́n gbà yẹn sílẹ̀ mo bẹ̀rẹ̀ lé Gàlúbí ẹ tẹ̀lé mi ká lọ èrò àtàtà mo fẹ́ lọ kí Gàlúbí ẹ tẹ̀lé mi ká lọ mo fẹ́ lọ káwọn èèyàn rẹ̀ onílé ọlá mi òwe onílé ọlá mi Gàlúbí mi atótilétọ̀ Abọ́lálé
ọlálẹ̀ yẹ kó má dòfo alaafin òyìnbó láyé ń bí alaafin òyìnbó. ààrẹ. gúnugún ìkúlẹ̀wé aró ní ìṣọ̀kan aṣọ kò má mú sí láyé ẹ̀ kò má mú sí láyé ẹ̀ òwe kò sì má mọ ẹ̀ o. ààrẹ sẹ́yìn lẹ́ bá aláàjì rìkọ́ọ̀dì kéde yìí ẹ ti wá kọ́ tó wá náà rí ké màdìsá gbọ́ngàn ní báyìí. ìgbà tá a kéde yẹn mo sọ fún bàbá mi mo ní wọ́n máa ń ṣe àwọn téèpù kan international náà máa ń pè wọ́n máa ń fi késẹ̀ sí báyìí. mo ní ìdẹ bàbá yìí wá ní ẹ̀yìn ló lọ́n ta mo ní mo ní mo kàn fẹ́ bá bàbá mi dé bá mi rà ọ̀rà wá fún mi báyìí lóṣòdì èmi àtọ̀rẹ́ mi kan lálọ́ ra lóṣòdì wọ́n fún mi lówó màá wá Alhaji Barrister bá ti ṣe rẹ́kọ̀ gbogbo àwọn ṣé mo fi ń kọ́ àìtò ni ìgbà yẹn kì í ṣe pé bóyá àbí mo rà fún fáǹsì àbí kí n máa ẹ wo tóyin tó máa tó. That's why kò sí voice tí mo fẹ́ lò tí ò rọ̀ mi lọ́rùn mi tí ò rí orin ò ní mi lára láti kọ ohun ò ní mi lára láti lò ìrọ̀rùn ní gbogbo Ọlọ́run fi kẹ́ mi gan gbogbo àwọn nǹkan yẹn ni mo fi kọ́ra màá kọ̀ tilẹ̀kùn mọ́ rí jọ́tí ìbá lọ́bi iṣẹ́ màá máa play tí kẹsẹ̀tì yẹn bá já tó bá lọ màá tún jókòó fúnra mi màá tún lẹ̀ pa ṣé mo ìyáálé tí ìyàwó tó bá jọ ń sọ̀rọ̀ ẹ̀tọ́ bí wọn pọ̀ ń ṣe gímọ̀ lọ́jọ́ tí kan bá kọ́kọ́ ilẹ̀ ìkejì àgbà àgbéyà máa ké bí ò sí lójú ayé tó bá kó òun nìkan nínú yàrá ẹ̀ tó bá ní rẹ́kọ́dù ní yàrá o ìyàwó àgbèsì yà máa jó ṣé mo gbọ́ àwọn kan yẹn tàlẹ́ni tó jẹ ìyá alájẹ àbẹ̀ní àbọ́láńlé àbẹ̀ní adémítà ìbàtú gbogbo àwọn kan yẹn la fi kọ́ pé kò ṣẹlẹ̀ mọ́ sìn àwọn ọmọ sí tó bá ti gbọ́ pẹ̀lú pọ́npọ́npọ́n. Alhaji ibi tẹ ti síwájú mi mo tún máa dá yín padà oró yẹn lẹ́wà gba ṣé ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́gbà ibẹ̀ ni mo ti bá ṣẹ̀kẹ̀rẹ̀ mo dá yín padà yàrá lé mo dá wọn padà. wọ́n bá wọn ta ṣẹ̀kẹ̀rẹ̀.